إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. أدعو كفالله وبا عليكم إكيالون orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó máa bá ànábì Muhammad sallallahu alaihi wasallam. Tírà al-arba'una an-nawawiyya tí àfáwà Nawawi tí wọ́n pè ní Yahya bin Zakariya. Tírà yìí gẹ́gẹ́ bá ṣàlàyé ní ìjókòó tí ó kọjá, tírà tí Ọlọ́run bá ní kí ó gbajúmọ̀ púpọ̀ ni. Hadith alákọ̀ọ́kọ́ àti ká èyí tí yá ká lónìí ó náà ni al-hadithu thani, hadithu ẹlẹ́ẹ̀kejì. Hadithu yìí àwọn hadith tí ó kó sínú àbí ká ní àwọn ọ̀rọ̀ tó kó sínú, àwọn àfáà máa fún ní àkọlé hadithu yìí òun náà ni maratibuddin, ìpele ẹ̀sìn tí a pè ní Islam ó ní ìpele. Hadith náà lọ báyìí: wa ni Umar radiyallahu anhu haidọ, wọ́n gbá látọ̀dọ̀ Umar ọmọ Khattab lẹ́ẹ̀kan sí nítorí pé òun ló gba àdísì alákọ̀ọ́kọ́ wá. qal, Umar sọ pé baynama nahnu julus inda rasulillahi sallallahu alaihi wasallam, ó ní láàrin ìgbà tá a jókòó lọ́dọ̀ Ànábì Muhammad dhata yawm, ní ọjọ́ kan, ittala'a alayna rajulun, ó ní arákùnrin kan bá yọ sí wa, shadidu bayadi thiyab, aṣọ rẹ̀ funfun gan, shadidu sawadi sha'r, irun orí rẹ̀ sì dúdú púpọ̀, la yura alayhi hatharu safar, kò sí àpẹẹrẹ asìrìn àjò lára ẹni náà, wala ya'rifuhu minna ahadun, ẹni kankan sì máa ń wá. hatta jalasa ila nabi sallallahu alayhi wa sallam, títí bá ń lọ ó fi lọ jókòó pẹ̀lú Ànábì Muhammad. fa asnada rukubatayhi ila rukubatayhi, ó wá fi orúnkún rẹ̀ méjèèjì ó fi ti orígun Ànábì Muhammad méjèèjì. wada'a kaffayhi ala al-fakhidhayhi, ó sì mú ọwọ́ rẹ̀ méjèèjì ó mú lérí ìtàn Ànábì. Nínú ìtumọ̀ mi àwọn àfáà mi ní ó gbé lérí tẹ̀rẹ̀ méjèèjì. faqal,
ó bá ní ya Muhammad mo pè wá Muhammad akhbirni anil Islam fún mi nírò nípa Islam qal Ànábì wá fún lésì pé al-Islam ìtàn pè ní Islam an tashhada an la ilaha illallah ó ní kó jẹ́rìí pé kò sí ọba kan àfi Ọlọ́run wa anna Muhammadar rasulullah àti pé Ànábì Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni wa tuqimus salat kó sì máa kírun wa tutiya zakat kó sì yọ zakat wa tasumu Ramadan kó sì gbààwẹ̀ Ramadan wa tahujjal bayt kó sì lọ sí ilé Olúwa kó sì hajj in istata'at ilayhi sabila tó bá lágbára qal arákùnrin wá fún Ànábì lésì pé sadaqt òdodo ló sọ fa'ajabna lah àwa ṣe mà látara arákùnrin yìí kí lè máa wá yas'aluhu wa yusaddiquhu òun náà ní ń béèrè ìbéèrè lọ́wọ́ Ànábì òun ní tí wọ́n sọ pé Ànábì sòdodo náà ká tó máa tẹ̀síwájú nítorí àsìkò ẹ jẹ́ kí a ṣe àlàyé ẹnu wọn tí a kà yìí. baynama nahnu junus inda rasulillahi sallallahu alaihi wasallam afa Umar bin Khattab ó nígbà táwọn jókòó lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam eléyìí ní sísí àwọn sàhábà ní gbogbo ìgbà wọn a máa pẹ̀lú Ànábì kódà wọ́n ka ìjókòó pẹ̀lú Ànábì wọ́n ka kún púpọ̀ wọ́n sì rí ìjìnà sí ìjókòó Ànábì ní ewu ńláńlá fáwọn òun ló fi jẹ́ pé Umaru tá ń sọ̀rọ̀ rẹ̀ lónìí tó mú hadith yìí wá ó jẹ́ ẹnìkan tó máa ń ṣòwò kò wá rọrùn fún láti máa jókòó pẹ̀lú Ànábì dáadáa àmọ́ kò fẹ́ kí àwọn ẹ̀kọ́ tó máa rí gbọ́dọ̀ Ànábì kó sọnù nínú àwọn tí ẹni tó wá jẹ́ aládùúgbò rẹ̀ tí wọ́n jọ ń lọ sọ́jà náà jọ ní àdéhùn pé ìwọ lọ sọ́dọ̀ Ànábì lónìí ntọ́ bá gbọ́ wá sọ fún mi èmi náà lọ lọ́jọ́ kejì ntí bá gbọ́ wá sọ fún ọ bá sì ń lò sẹ́mi wọn nù. ó túmọ̀ pé àwọn sọ̀hábà wọ́n ní àkọlé kan nípa ìmọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn púpọ̀ wọ́n ní àkọlé kan púpọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn. so eléyìí náà lóòótọ́ wọn ń gbìyànjú báwo la ṣe fẹ́ ní ìmọ̀ nípa ẹ̀sìn ká má jìnnà sí àwọn olùmọ̀ àmọ̀ rẹ̀ kọ́kọ́ púpọ̀. ìtọ́lá alayna rajulun ó nígbà táwọn jókòó Ànábì làákàn rí arákùnrin kan ó sì wọlé wá bá wọn ní wọ́n ń ṣàlàyé arákùnrin náà ní júwe pé àwọn ò mọ̀ rí ó ní shadidu bayadin thiyabin aṣọ rẹ̀ funfun gan ìtumọ̀ pásọ rẹ̀ funfun ni pé ń túmọ̀ pé ẹni òní kìí ṣe aráàlú yìí kìí ṣe aráàlú bí ó dàgẹ́ bó ṣe funfun ni ó dàgẹ́ bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ jáde nínú ilé rẹ̀ wọn ò sì mẹ́ni yẹn shadidu sawadi sha'ar inú orí rẹ̀ dúdú púpọ̀ la yura alayhi atharu safar wọ́n láwọn ò rá pẹ̀rẹ̀ onírìnàjò lára rẹ̀ òun náà ni ọ̀rọ̀ méjì tẹ̀yìn òní túmọ̀ àìrí àpẹẹrẹ onírìnàjò lára rẹ̀ ni pé wọn ò mọ̀ tó ló padà sọ pé la ya'rifuhu minna ahadun ẹnìkan kan máa ń wa ó wá sàwọn lé mọ̀ pé ẹni tá a mà kìí sára lù yìí aṣọ rẹ̀ funfun òun ni pé ó yẹ káṣọ rẹ̀ pọ́n látara àrìn àjò kìí ṣe ní àjò inú eré ẹ̀ kò yẹ kó dúdú ó yẹ ká rí pé kù ti bò ó eku ò bò ó ẹnìkan ò sì máa ń wa ìgbà tí ó wọlé hatta jalasa ila nabi sallallahu alaihi wasallam ọ̀dà nabi ló lọ street
ó jókòó pẹ̀lú ànábì fa asnada rukbatayhi ila rukbatayhi ó wá mú ikùn rẹ̀ méjèèjì ó fi ṣe déédéé ti tànábì wa wada'a kaffayhi ala fakhidhihi ó wá mú ọwọ́ rẹ̀ méjèèjì ó gbé lérí ìtànábì ara wọn nú àwọn àfà wọn ló gbé lérí ìtàn rẹ̀ ni ok tábà ló gbé lé orí ìtànábì nínú àwọn ẹ̀kọ́ táwọn àfà ti máa ń fàyọ níbi ọ̀rọ̀ yìí òun náà ni àdábù talibil ilmi ma'al alimi ẹ̀kọ́ ẹni tí ó fẹ́ kẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ so wá bá mu ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ká gbọ́ lórí tán rẹ̀ àwọn àfáà láwọn lábáwá nínú ṣèṣì wọn bí ọ̀rọ̀ bá ká wọn lápọ̀ náà tó mọ̀ pé ọ̀rọ̀ yìí kálágbájá la oníkan máa fọwọ́ mú yàn àmọ́ èyí tí wọ́n lórí rẹ̀ pé ó fọwọ́ lérí ìtàn ara ẹ̀ faqal wọ́n ní ya Muhammad mo kú wọ Muhammad akhbirni anil Islam fún mi rún pa Islam mo fẹ́ mọ̀ tán pé ní Islam ẹ rí i pé arákùnrin tó béèrè yìí ń béèrè ẹni tí máa ń béèrè a mọ̀ pé ní wọn ò mọ̀ nǹkan ní fi ń béèrè ẹni tí wọn ò mọ̀ rí àwọn rí i pé ẹni yìí ò nímọ̀ ní wọ́n fi ń béèrè ó wá ní kánábí ó fún wọn nípa Islam àníbi wa ní al-Islam gbólóhùn al-Islam kí ní ń pè ní Islam ká tó mọ́ wá ṣàlàyé ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ìsìdánàbí fún kí ní ń pè ní Islam àìmọ̀túmọ̀ Islamu ní èdè abínibí wa kò jẹ́ àrí Islamu sí bó ti tó àbí bó ti yẹ Islamu náà ni òun ni ẹni tí máa ń ṣe Islamu lápè ní mùsùlùmí látara ìmọ̀túmọ̀ Islam kò jẹ́ àmọ̀túmọ̀ mùsùlùmí wọ́n ní tán pè ní al-Islam huwa al-istislamu lillahi bitawhid òun ni ká gbà fọ́lọ́run tán yẹn ká ju pàjù ẹ̀ èèyàn sọ̀rẹ́ndà ká sọ̀rẹ́ndà fọ́lọ́run ká gbà fọ́lọ́run ká má kwẹ́sàn Ọlọ́run níbi kí nìyí níbi ọ̀rọ̀ tawhid gbogbo tí tawhid because tàbá afẹ́ máa query tawhid èyàn ni wàhálà ibẹ̀ làwọn tí àwọn Qadariya àwọn ní problem tó kọ́ máa query Islam àwọn Jabariya náà ní problem tó kọ́ wọ́n query ìtàpẹ̀ ní Islam huwa al-istislamu lillahi bitawhid ó ní ká jupájú sẹ́lẹ̀ fọ́lọ́run ọba níbi tawhid rẹ̀ àwọn nǹkan tó lóyún pé èmi nìkan ló tọ́ sí ẹlòmíì kò lẹ́tẹ̀ẹ́sẹ́ lómìn náà káyé kò nìkan náà ní kò tọ́ sí o àwọn kan tó fi ròyìn ara rẹ̀ tó lẹ̀ gbọ́rọ̀ fi ròyìn ẹlòmíì ẹ má fi ròyìn ẹlòmíì o nígbà pé ní Islam wal inqiyadu lahu bit-ta'a Islam òun ní ìtẹ̀láṣẹ Ọlọ́run babalá gbà fọ́lọ́run ọba bó bá pa á láṣẹ àtẹ̀láṣẹ rẹ̀ nígbà pé ní Islam so ajẹ́ pé ń tá pè ní mùsùlùmí man aslama wajhahu lillah òun lẹni tó bá sọ̀rẹ́ndà fọ́lọ́run al-inqiyadu lahu bit-ta'a ká máa fi gbogbo sẹ̀mí wa ká máa fi gbogbo ara wa ká fi tẹ̀láṣẹ Ọlọ́run bọ́lọ̀ bá ní kaba yìí ni ẹjẹ́ èyí tó ní kẹ́ ẹ má jẹ ìdá pẹ̀lú Islam nù yẹla Nabi sallallahu alaihi wasallam ní sọ bí hadithu rẹ̀ pé ad-dunya sijinul lil mu'min wa jannatul kafir Ànábì ní ẹ̀rí ayé bí ẹ̀wọ̀n ló jẹ́ fún mùsùlùmí wa jannatul kafir ó sì dà gẹ́gẹ́ bí àlìjẹ́nà ọgbà àdẹ̀ra ọgbà gbádùn fáwọn tó jẹ́ kèfèrí kí n túmọ̀ ọ̀rọ̀ yìí ṣé ń túmọ̀ pé mùsùlùmí ó máa jìyà ní àwọn kèfèrí ó máa gbádùn bẹ́ẹ̀ kọ́ ò torí kò rí bẹ́ẹ̀ àwọn ò sì rí bẹ́ẹ̀ àmọ́ tí hadith yìí ń sọ àdúnìyà ayé síjínú lil mu'min bí ẹ̀wọ̀n lórí fún mùsùlùmí torí ẹni tó bá wà nínú ẹ̀wọ̀n wọ́n máa là fún ni
wọ́n máa lálẹ́ lọ́wọ́ ni kódà bó jẹ́ baálé ilé kódà bó bá jẹ́ president ìlú kan wọ́n máa là fún un president ni mí àsìkò tí yóò jẹun àárọ̀ tiẹ̀ tí máa tó làfàlẹ̀ fún rẹ̀ kò pé bá ti bá ti wọn kò bá mú ni àwọn tí ń tàm tìkú tí wọn ṣe ẹni tó wà lẹ́wọ̀n ò free láti sin tó bá wù láti jẹun tó bá wù láti sùngbà tó wù ṣùgbọ́n náà làwọn tá a jẹ́ mùsùlùmí àfrí àìfrí wa ni pé a ní nǹkan kan tí ń kó wa ń jánu ṣe gbogbo ń tá bá ti táwọn mùsùlùmí gèfèrí bá ń jẹ làwọn wa jẹ kí ni káwo jẹ àwa ń sẹ̀sà jẹ ni ẹ jẹ yìí ẹ má jẹ yìí àṣẹ Ọlọ́run kò wá rí bẹ́ẹ̀ mọ́ lónìí ọ̀pọ̀ ní tí Ọlọ́run ní kí mùsùlùmí má jẹ tá ń jẹ lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ní tí mùsùlùmí ń jẹ tẹ́ pé Ọlọ́run sì ní ká má jẹ wọ́n sì ń jẹ ẹlòmíì ò tiẹ̀ wọ́ọ̀rì nínú mùsùlùmí mi pé jíjẹ gbogbo ìjọ jíjẹ gbogbo ìjọ jíjẹ kọ́dà ọ̀gbọ̀rọ̀ ìjọ rárá ni kìí pé egbò kan bẹ gbọ́rọ̀ jẹ́ gbogbo ìjọ ní ẹsẹ̀ jíjẹ àìmọye mùsùlùmí ní jẹjọ àìmọye mùsùlùmí ní jẹ olóńgbò mùsù alẹ́ran rẹ̀ dùn bẹ́ẹ̀ sì ni àwọn mùsùlùmí lára ìsìláàmù wa ni pé àwa nìkan tí ń kó wa ń jánu pé kí láà jẹ kí láà mú kí láà lò ẹ wá rí gèfèrí àwọn free bí ẹni tó wà nà gbàdéra ni ó free yóò jẹun tó wù yóò mú tó wù bí wọ́n pèrún kò kán báyọ̀ bá dé kò kán sùtàn pé ní islam nìyẹn wal inqiyadu lahu bit-ta'a wal khulus mina shirik ìtàn pé ní islam lára tó kó sínú wal khulus mina shirik in tó bá jẹ́ ẹbọ kíyàn kú mbẹ́ lónìí kò rí bẹ́ẹ̀ mọ́ kọ́dà táwọn yẹn fi ń gẹ́wò lì inú islam láwùjọ ti wáyé lónìí ẹbọ ni pé ẹlọ́dà fà ní ó gbówọ́ àfà gbówọ́ bí àfà bá fẹ́ gbówọ́ tí ó sì gbóná yóò gbóná síbi ṣẹ̀ríà yóò sì gbówọ́ síbi nìyí síbi òfin Ọlọ́run ọba àmọ́ lónìí ní táwọn yẹn fi ń jẹ́ ní Ọlọ́run lónìí ẹwádìí ẹbọ ni ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bọ́mọ wọn bá mú ọkọ wá wọn ní lọ mú ọkọ rẹ̀ wá kọ́ sì mú ọkọ ìyá rẹ̀ wá káwá mú ọkọ rẹ̀ lọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run bó ti wí nu àwọn ẹni Ọlọ́run àwọn tá Ànábì ní bá dọ́dọ̀ wọn yóò ṣe rí ibú Ànábì ní mà ní àtà àrọ́ọ̀fà ẹni bá lọ bá àwọn tí wọ́n yẹsẹ́ wò fasa'alahu an shay'in ó sì béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ lam tuqbal lahu salatun 40 layla Ọlọ́run ò ní gba ìrun lọ́wọ́ rẹ̀ fún 40 ọjọ́ 40 days sáwọn ẹni Ọlọ́run wà ní so gbogbo tó lè mú yàn ṣe ṣíríkì ká jìnà sí a má fi nǹkan kọ́lé ká má fi nǹkan kọ́lé pé ìsọ́ ká má fi nǹkan kọ́ ara pé ìsọ́ ká má fi nǹkan kọ́ bí mọ́tò wa pé ìsọ́ ṣọ́ọ̀bù náà pé ìsọ́ ká jìnà sí wal barahatu min ahlihi nǹkan tí ó jẹ́ kí Islam wá pé gbogbo àwọn tí wọ́n bá ń ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run tí wọ́n ń ṣe káfìrí wal bara'atu minhum káyọ̀ ọ̀nà ọ̀rọ̀ wọn èyí ń láàrí sí lónìí ẹlòmíì ọlọ́rẹ̀ méjì Christian àwọn rẹ̀ ẹlòmíì ọlọ́rẹ̀ tẹ́jọ́ ń rìn close friend yẹ Christian ni kò sí ẹ kó rí bẹ́ẹ̀ tọ́lọ́nà bá sọ́nà al-Qur'an al-Karim ó ní qad kanat lakum uswatun hasana àríkọ́sí dáadáa ń bẹ fún yín o fi Ibrahim látara Ibrahim walladhina ma'ahu àtàwọn tí wọ́n wà pẹ̀lú Ibrahim idh qalu liqawmihim nígbà tí wọ́n sọ fáwọn ìjọ wọn pé inna bura'u minkum wa mimma ta'buduna min dunillah so al-bara'atu minni ara Islam ní ká ṣe bara'a al-bara'u min al-kuffar wal mushrikin àti ká tí wọ́n ṣe àìbá wọn ṣe pọ̀ àní bá wọn sọ lọ́pọ̀ so tán pè ní Islam lélẹ̀ so ẹni tí àwọn nǹkan tá a kàkà lẹ̀ yìí tó bá pé sí ara ẹ̀ ọwọ́ muslim hakiki ó ní mùsùlùmí gidi lọ́dọ̀ lọ wọ́n á béèrè pé kí náà pè ní Islam
ẹ wá gbé ìtànàbí fún wọn. Ànábì ní al-islam ìtàn pé ní islam an tashhada an la ilaha illallah, an tashhada an la ilaha illallah wa anna muhammadan rasulullah. Nǹkan méjì ní ilé, nǹkan méjì lólè, nǹkan méjì ẹyọ̀kan ni, méjèèjì ní ẹyọ̀kan ni. Òun islam, òun nínú òpó islam tó ní méjì tá kàkà lẹ́yìn ẹyọ̀kan ni. Kó tó di pé yín ó jẹ́ mùsùlùmí yóò máa kírun ọlọ́run gbàrún ẹ̀ méjì rọ̀pọ̀rọ̀ pín sára yẹn. Kéèyàn tó di mùsùlùmí kó tó máa gba àwẹ̀ kọ́lọ́n tó máa gba àwẹ̀ rẹ̀ méjì gbọ̀rọ̀ pín sára rẹ̀. Òun lẹ́ẹ̀fi pé tọ́lọ́n kọ́kọ́ kánù ìtànàbí kọ́kọ́ kánù. Bíyẹn bá àwa lónìí àwa wá jọ́ǹpù eléyìí, ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló jọ́ǹpù èyí, wọ́n á lọ sí nàbà 2, kọ́dẹ̀ lómi á jọ́ǹpù eléyìí á lọ sí nàbà 5, hajj ló kù. Ìhun mẹ́lòmí la dépò àwẹ̀ olóko yọ zaka yóò jọ́ǹpù lọ hajj yóò wá tó kan yín wálé. Bẹ́ẹ̀ sì ni bá ti tó yìí là kọ́kọ́. Ànábì an tashhada an la ilaha illallah wa anna muhammadan rasulullah, ó ní kó jẹ́rìí pé kò sí ọba kan àfọlọ́n, wa anna muhammadan rasulullah, kó sì jẹ́rìí pé ànábì òjíṣẹ́ Ọlọ́run ọba ni. Bó láti jẹ́rìí pé ọba kankan ni tani wàá mọ̀. Mùsùlùmí wọlé bí lónìí pé mélòó lọ ẹ̀rọ kan náà ni àyẹ̀ṣẹ́ alájẹ́rìí kò yí ọ. Ìtumọ̀ rẹ̀ ni pé an tashhada an la ilaha illallah, pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ láti máa ṣe ẹ̀sìn òdodo káwọn gbé fún àfọlọ́run ọba. Wa anna muhammadan rasulullah, kò sí òjíṣẹ́ míì tọ́lọ́run rán sí wa tí ó máa dàrẹ́tì wa pé báyìí ni ẹ̀sìn lọ́run, báyìí ni ẹ̀mọ́ sí lọ́run tó ju Muhammad lọ. Ló fi jẹ́ pé ẹni bá fẹ́ gba ìsìláàmù lọ́wọ́ wa gbólóhùn tí kọ wíre. Tá bá fẹ́ kó mọ tí ń pè ní ìsìláàmù á wá ṣe tẹ̀fsíìrù rẹ̀ fún pé Ọlọ́run nìkan ló máa sìn. Tá bá fẹ́ sin Ọlọ́run ọba, àwọn ọ̀nà tá a máa fi gbà sin Ọlọ́run ọba ọ̀nà mẹ́ta ni. Pé táyé pé a máa fi ń fún Ọlọ́run ọba ní ìjọsìn kankan ọ̀nà mẹ́ta ni. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta àwọn àgbọ̀rọ̀ fún ẹlòmíì. Ọ̀nà àkọ́kọ́ tawhidu ar-rububiyya, ìsí Ọlọ́run ọba láso níbi àwọn iṣẹ́ tí ń ṣe. Ká gbà pé Ọlọ́run ọba nìkan ní ṣe léyìí, àgbọ̀rọ̀ fẹ́ dá mi mọ́. Àwọn iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe kálẹ̀ lómi lè ṣe. Wàláhì Ọlọ́run ọba ní fún yàn ní nǹkan ẹnì kò lè fún yàn. Gbogbo tí yẹn bá ń wá láyé Ọlọ́run ní fún yàn. Ẹwọ tó dà láyé lónìí, àwọn àfáà tí wá gbá sí Ọlọ́run ọba ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń fún àwọn àfáà ní iṣẹ́ Ọlọ́run. Níta àfáà máa ń dúró pé àwọn aláfún ọ, abá ní kó rí bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀, abá ní wọ́n rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Kọ́dà aláfáà tó lóun ń sàsọ́lọ̀. Wọ́n ní ìlú kan nílọrin yìí náà, Ìlọrin wá ní. Wọ́n ní ọba Sùlù tó kọjá, wọ́n ní nígbà tí ń wá ọba, wọ́n ló wá káàkiri gbogbo àwọn àfáà, sáàsì yìí ló sọ, sáàsì yìí ló sọ. Wọ́n káàkiri àwọn àfáà bá yẹ̀ wò, wọ́n ní kò sókọ̀ rẹ̀ náà àwọn ọba lọ́rin. Ó wá lọ́dọ̀ àfáàdá dálẹ̀ gàrà ìsáàsì di sọ́rọ̀ nù. Ó ní ìwọ ọba Sùlù, Ọlọ́run ò fún ọ, àmì mi àfáàdá mo fún ọ. Ẹwọ ẹbọ ńláńlá. Ìtọ́lọ́run ò fún yàn, ànábì ò lè fún yàn. Fún Ọlọ́run ọba wọn ní kánábì sọ pé kúl, ìwọ ànábì sọ fún àwọn èèyàn pé la amliku li nafsi naf'an wala darran. Yóò yé wọn pé ìwọ gangan tó jẹ́ Muhammad, oore tèmi Ọlọ́run ọba fún ọ lè fún rẹ dépò kọ́ fún ẹlòmíì. Wala darran, ìnira tèmi Ọlọ́run ọba sì fi kàn ọ lè fi kan rẹ kátó Ọlọ́run fi nira kan ẹlòmíì. Illa ma sha Allah, nítorí wọ́n Ọlọ́run nìkan ní mọ́ ṣẹlẹ̀. Àwọn practical kan yìí sì ṣe lójú ọyá Ànábì. Gbogbo alámọ̀ pé Fatima Aisha radiyallahu ta'ala anha ìyàwó Ànábì ni, ọmọge ni Ànábì fẹ́, kò lóyún rí, sí kò wá wù kó bímọ. Ànábì wá wò pé Fatima Aisha orí náà Ọlọ́run ò fún ọlọ́mọ, èmi Muhammadu fún ọ. So tawhid rububiyya ó gbọ́dọ̀ dúró lára wa, eléyìí dúró lára àwọn gèfèrí, ó dúró lára gèfèrí. Tawhid rububiyya ó dúró lára Fir'aun. Tawhid rububiyya ó dúró lára Ibilis. Tó ń ti bẹ́ẹ̀ náà kò mú ọwọ́ ní Islam, kò sọ Ibilisu ṣètọ́nù, kò sọ di mùsùlùmí.
ìdá mùsùlùmí tá a bá rí tawhidu rububiyya nìkan lára rẹ̀ tí ò sí méjì yòókù bẹ́ẹ̀ kò lè di mùsùlùmí o torí bí wọ́n ṣe jẹ́ da ọlọ́run òun náà ni ìbílísù jẹ́ da ọlọ́run àmọ́ ìbílísù ó ní àkídà rububiyya olùlára tawhidu rububiyya ìmẹ́lára ìbílísù tó ti bẹ́ẹ̀ kò sọ́ di mùsùlùmí bó láti rí eléyìí jẹ́mà nígbàtí ọlọ́run ọba tó ní kó forí balẹ̀ fádàm ó kọjá lé olóhùn lè forí balẹ̀ fún ọlọ́run abẹ́ ìpé kí ló dé tó forí balẹ̀ sí tí mo dá pẹ̀lú ara mi ó ní ana khairu minhu mo lóró jùlọ khalaqtani min nar ọ̀dá mi látara náà wa khalaqtahu min tin ọ̀dá wọn níbi mọ́lẹ̀ bí ọ̀rọ̀fọ̀ sorry ọ̀dá wọn bí ọ̀rọ̀fọ̀ náà eléyìí ọlọ́run wa ni a kò yẹ kọ́ ọmọ ṣe alẹ́ àrífísọ ayáyìn ọwà jáde kún yáyìn ó wá ní kọ́ tó mi jáde ó ní fanzurni ìdáwẹ́ lọ́nà fanzurni la yawmi yub'athun ma wò mìíràn ma pa mí tó fi dìjọ́ àlẹ́kẹ́ Ìbílísì mọ̀ pé kò sẹ́ni tó lè pààyàn fọlọ́n ó ní àdìọ́kàn pé Ọlọ́run nìkan ló lè pààyàn ní òfin yarí mẹ́lẹ́ mọ́ pa mí Ọlọ́run sì ní ìrìn pààyàn pọ̀ tawhid rububiyya ní sókí rẹ̀ ni pé ìsí Ọlọ́run láso níbi àwọn ṣe tí ń ṣe gbogbo tọ́lọ́run ṣe ó ní àgbọ̀ láníyàn pé èèyàn ṣe ìtumọ̀ ara àtumọ̀ ashhadu an la ilaha illallah ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni tawhidu al-uluhiyya ẹlẹ́ẹ̀ta tawhidu al-asma'i wa sifat pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run tó bá di ìjókòó mi tí ń bọ̀ wá kálàyé lè bá kún dáadáa kálíbà ní àǹfààní lè bá kún lórí ẹ̀ ká máa rọ́ṣẹ̀ a máa tún ṣàlàyé lórí an tashhada an la ilaha illallah wa anna muhammadar rasulullah èyí tá a sọ yìí Ọlọ́run jó sí àǹfààní fún aláìtàrí kìyàmà kó má jẹ́ bá yẹ fún kọ̀kọ̀ sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam.